kana khayran an yurad. Hadithu tí wọ́n mú wá ní tí wọ́n ń kà ní èyí tó dáa fún ẹni pé kó dá padà sí wọn lẹ́nu pé Anabi kọ́ ló sọ yìí. Wa in yakun. Ayọ̀rọ̀dà dá padà sí wọn lára. Hadisi ni ò lálàáfíà. Wa in yakun fi muslimin laqad warad. Kódà bóyá sí pé rawahu Muslimu ni. Ẹ dá padà bí títí ń bọ̀. Torí rawahu Muslimu inú hadisi Muslimu ni. Sahih Muslimu ni wọ́n ti rí. Muslim àti Ibn Majah ló gbà á wá. Ẹni tó á sọ ọjà sí pé ó ti bọ́ sínú Muslimu ni. So ọ̀rọ̀ Muslimu hadisi Muslimu ò gbọ́dọ̀ ní kò gbọ́dọ̀ láàyè mọ́. Yóò láàyè. Èyí ni òní ọ̀pọ̀ Ààyè tó sì ní á débẹ̀ á sọ. Fi muslimin isnaduhu ma'lulu. Torí lọ́dọ̀ ìsinádù rẹ̀ kọ́kọ́ lálàáfíà ní ọ̀nà méjì ni ò gbà lálàáfíà. Lára ìsinádù rẹ̀ àwọn tí wọ́n ń gbà wá lọ́dọ̀ àwọn rùwátù tó gbà. Ma'lulu orun lékún. Yẹn pé kò sálàáfíà ń bẹ̀. Ọlá rẹ̀ lára. Wala naqulu qalahu rasul. Ní sọ pé Anabi ló sọrú ẹ̀. Wala naqulu qalahu rasul. Anabi kọ́ ló ń sọrú èyún. Inna rasulallahi walidahu. Àwọn òbí Anabi méjèèjì. Atahuma jannatahu li ilahu. Ọlọ́run ti fún ọ l'Al-Jannah. Sẹ́yìn ńlá ní kẹ tara ẹ̀ jáde kó tara yín jáde. Ẹ̀yin nígbà tí yín ti gẹ̀ ti. Ọlọ́run ti fún ọ l'Al-Jannah. Àyùbá àwọn èèyàn nù wà nù sab'ina alfan. يدخلون الجنة بغير حساب. صلى الله عليه وسلم. Wọ́n ti wà nù Tọ́lá méjì a ti fún wọn ní ìmánì sínú ọkàn wọn mọ̀. Kan tó bí Anabi. Sallallahu alaihi wasallam. Lamu yabuda fi ma madali awfana. Ṣáájú tẹ́lẹ̀ kan tó bá Anabi kan tó lóyún àwọn wọn bá wọn lọ di òòṣà. Sallallahu alaihi wasallam. Hadha Abu Hanifa Nu'man. Abu Hanifa Nu'man ó ní àdìsí nì. Ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ní pé ńgbà tí wọ́n ní mọ́ta káfírẹ́yìn. Mọ́ta káfírẹ́yìn ni. Hamadu ni ó gba àdìsí nì wá. Hamad bun Thabit. Òun ni wọ́n gba àdìsí nì lọ́dọ̀ Ibn Salama. Hamad bun Salama. Òun ni wọ́n gba àdìsí nì wá lọ́dọ̀ ẹ̀. Hamadu yìí tòun bó ṣe já sí pé àáfàá ni. Tí ó jẹ́ síkọ̀ tán ló ní mímọ̀ ọgbẹ́ ara rẹ̀ ní pé kò mọ nǹkan ha. Kò ní làákàyè tàbí hàn kan. Ẹni tí ó bá sì ti ní tí làákàyè híhà nǹkan bá ti lẹ lọ́dọ̀ àwọn aláfa àdìsí wọn á ṣá lọ́gbẹ́ ni pé ẹni tí làákàyè ẹ lẹ tí ò mọ nǹkan ṣọ́ kò mọ ìtàn ṣọ́ kò mọ ìtàn tọ́jú torí kó tó lọ sí báyìí ó ti lọ́nu làákàyè tí ó máa fi àtàrí pé àtàrí. Irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá dọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá ti rí nínú kíní ẹ̀ àìlà lẹ́yìn ni. Àléébù ni. Jarhu ni ọgbẹ́ ni. Wọ́n ṣá lọ́gbẹ́ ni pé ọgbẹ́ eléyìí làákàyè rẹ̀ kì í dé nǹkan mọ́lẹ̀. Òun ni làákàyè rẹ̀ kì í dé nǹkan mọ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ní pé bí àfáà yìí Hamad bin Salama bó ti jẹ́ ẹni tó mọ kéwú àfáà ni ó mọ kéwú ábìdí ni ábìdí tó jẹ́ ní ó lọ́mọ ọ̀dọ̀ kan inú ọmọ kéwú ẹ̀ tó súnmọ́ tó yá pé òun ló tọ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní òun á máa yí gbogbo nǹkan tí àfáà rẹ̀ bá mú wá
ayé padà. Gbọ́. ọmọ ọ̀dọ̀ yìí ní làákàyè lóòótọ́ tiẹ̀. àfáà yìí ló tọ́. Àmọ́ nǹkan tí wọ́n mọ̀ mọ́ ni wípé òun ní máa yí gbogbo nǹkan tá a fà ní tán bá kọ ayé padà. Òun ló yí mọ́ náfíà tí ń bẹ lára wípé mọ́mọ́ta káfírẹ́yìn. Lọ́wọ́ ayọ̀ mọ́ ní kúrò ń bẹ̀ lọ́ba di wípé mọ́ta káfírẹ́yìn. Sallallahu alaihi. Allahu akbar. Hayyakumullah. ọmọ ọ̀dọ̀ yìí ní làákàyè tiẹ̀ àmọ́ làákàyè rẹ̀ gbogbo ń tààfà rẹ̀ bá sọ tó bá kọ òun ní yí padà àfọ́ọ̀sì ní làákàyè tí bí dètà mọ́lẹ̀ òun lọ́wọ́ ayọ̀ máa kú òun bẹ́ẹ̀ lọ́sọ̀ọ́ di máta. Ọmọ ọ̀dọ̀ ọmọ rẹ̀ ọmọ tó rè tó tọ́. ọmọ tó rè tó kọ́ ni e. Òun á máa distort history. Allahu akbar. A máa dorí nǹkan kodò. a máa dorí nǹkan kodò. A máa yọ nǹkan kúrò nù. yọ̀ọ̀yọ̀ kan kó bẹ́ẹ̀ yóò fi dọ̀rọ̀ rú. Yóò fi ibi dàkárú ni e. òun ni wọ́n rí wípé ntàfà kọ kalẹ̀ mọ́mọ́ta káfírẹ́yìn ló ń bá yọ ọmọ náà fi àmì kúrò ló bá di mọ́ta káfírẹ́yìn pé wọ́n kú ń kèfèrí wọ́n kú ń kèfèrí wọ́n ò náà fi àmì òun wá yọ kúrò wọ́n wá di kú ní kèfèrí. Hayyakumullah. Wọ́n ò kú ń kèfèrí. Wọ́n ò kú ń kèfèrí làkọ́lẹ̀ wí. Mọ́mọ́ta káfírẹ́yìn ni Abu Hanifa wa tún ṣe pé n tó wà ń bẹ̀ mọ́mọ́ta káfírẹ́yìn ni. Àwọn méjèèjì ò kú